àkó ojúmọ́ gbogbo ọmọ Nàìjíríà a tún ti wà ní express òpópónà márosẹ̀ tó wà ní Sábó ní báyìí ní Better Life area lọ́yọ̀ Aláàfin Òjó pásítọ̀ mẹ́rin ọmọ Àtìbà ìjẹta ẹni Ọlọ́run ṣe yọ wá lórí accident kan lórí pọnpọ́n tó kó gàrí èyí tó kà sí ara ó lágbára púpọ̀ torí bẹ́ẹ̀ yẹn bá jorí àwọn níbi yóò sunkún ìtò mú àwọn aṣojúkọ̀ròyìn ìkànnì Ajisebi Ọ̀yọ́ gan tí òǹdí ẹkú fi ń gbẹ wá pọ̀ accident yìí ó pọ̀ Mazda ọkọ̀ ovan Mazda akérò ó ní 80 passenger ó lọ́lọ́lẹ̀ má tírélà tó ń lọ àmọ́ bó tiẹ̀ ṣe wá jẹ́ ṣùgbọ́n bí èèyàn bá jorí àwọn tó bá débi èyí ó sun ẹkún wọn ò tí ì rí wọn yọ o ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ti tẹ́lẹ̀ tí wọ́n sùn nínú àgbàrá ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti sùn nínú àgbàrá ẹ̀jẹ̀ apá mọ́tò lẹ́ ń wò ńlẹ̀ẹ́lẹ̀ yìí wọn ò tí ì rí dráìvà yọ mọ́tò náà lẹ́ ń wò tí wọ́n ti lẹ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ níbi tí àyà rẹ̀ tó ti pín mọ́ tírélà ẹ̀rẹ̀ ń wò wá ẹ̀yin tí ẹ̀rẹ̀ ń wò wá ẹ dákẹ́jọ́ a nílò àjọ road safety níbi táwa yìí. ẹ bá wa pè wọ́n. a nílò ogunlọ́gọ̀ àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò. àwọn wọ́n ti dáre. kí ló dé bá. a nílò ogunlọ́gọ̀ àwọn ẹ̀ṣọ́ níbi táwa yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. a nílò àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́lọ́wọ́ báyìí. a nílò road safety. ẹ bá wa pè àwọn ẹ̀ṣọ́ ètò ààbò níbí bá. àwọn tó lè dóòlà ẹ̀mí àwọn èèyàn tó wà bí tí road safety bá dé bí wọ́n lè dìde rọ́ṣà. wọ́n ṣe ń fi ọkọ̀ katakata wọ́n fẹ́ fa ọkọ̀ yẹn yọ. tọ́fẹ́ fi fa ọkọ̀ tó lọ pín mara kíní yẹn lọ. ẹ dúró báyẹn má lọ jẹ ní ìbẹ́ súnmọ́ bẹ́ẹ̀. wọ́n ṣe ń gbìyànjú ní okùn yẹn ń já. gbogbo ìgbìyànjú wọn pàbó ló ń já sí ẹjọ́ torí lọ a nílò road safety a nílò àjọ road safety lọ́wọ́lọ́wọ́ yìí a nílò àwọn ẹ̀ṣọ́ aláàbò. bẹ́ẹ̀ ni Better Life ní Sábó lẹ́sprẹ́sì Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́. ẹ dákun ẹ jọ̀ọ́ accident yìí ti pọ̀ jù. mo ń parí nígbà mo ń ṣépè lálẹ́ àná àwọn kan ti fẹ́ mú mi lálàṣejù níwájú Àjàyí crowder ohun mi gan ti wàláì ṣé eléyìí máa wù yàn kéèyàn máa ń lè débẹ̀ wàláì tàlẹ́ ẹ̀mí mi ò gbé mi lè débẹ̀ yẹn. béèyàn bá jorí àwọn èèyàn ó sun ẹkún béèyàn bá jorí àwọn níbi èyí ó sun ẹkún a nílò àjọ road safety láti rush àwọn èèyàn tí. ẹ bá bá wa pe àwọn road safety ẹ bá wa pe àwọn road safety bóyá Ọlọ́run á lè dó àwọn ẹ̀ṣọ́ elétò ààbò. bákan náà a nílò àwọn ẹ̀ṣọ́ aláàbò lójú pópó yìí accident yìí pọ̀ ó kà sí ara wọn ò tí ì rí mọ́tò náà yọ dráìvà tó wa mọ́tò yìí mẹ́ńbẹ̀ mọ́tò yìí ti pín àyà rẹ̀ mọ́bẹ̀ ọmọ kan náà ń bẹ nínú ẹ̀ báyìí tó tẹ̀ gbogbo àwọn táwọn wà lọ́wọ́ wájú. gbogbo àwọn tó wà lọ́wọ́ wájú Ọlọ́run ló lè là wọ́n ẹjọ́. mo sọ̀rọ̀ bíjì yẹn láàárọ̀ jẹta ẹni láàárọ̀ àná ni ìjẹta náà. ìjọba ló ń gbẹ̀ ní àwọn èèyàn ẹ bá mójútó bíjì ẹ dákun ẹ̀yin náà ní ṣòfò ẹ̀mí ẹ̀ ní ṣòfò dúkìá ẹ dákun. àbí. accident lè kọ́ ojoojúmọ́ ló ń ṣẹlẹ̀ àdúgbò ìgangan ojoojúmọ́ lásìdẹ̀ntì ṣẹlẹ̀ ìjọ mi èèyàn méjì ìjọ mi èèyàn mẹ́ta àwa là ń gbé àdúgbò ń bì báyìí ojoojúmọ́ ló ń ṣẹlẹ̀ ẹ dákun torí Ọlọ́run á pe àwọn ìjọba kó bá mójútó ó dákun á nídìí ètò aláàbò á nídìí afárá tó lọ sọ́dọ̀ Èlégbò. ká parí afárá yẹn mo pariwo níbi ìjẹta náà mo pariwo láàárọ̀ ìjẹta mi náà afárá yẹn ká bá kọ́ yanjú afárá yẹn náà káwọn mọ́tò máa gòkè àwọn ọmọ sùkúù ẹ̀mí ojú mi ò gbà láàárọ̀ ìjẹta èmi ni mò ń mú wọn sóhun fóònù mẹ́rin. kò sí síbò mi ìjọba fẹ́ gbà. ohun kan tí arákùnrin ń gbìyànjú láti sọ ni pé overhead bridge tó wá láti inú ọjà Sábó tó lọ sí ọ̀nà Elégbò ó yẹ kí wọ́n bá wa ṣe ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ìjọba wa ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin sẹ́nitọ̀ ọ̀tẹ́ ẹjọ́ yọ. ó di di 80 passenger Mazda. ẹ̀yin sẹ́nitọ̀ wa tá a yàn ẹ̀yin ọ̀nàdẹ́kùsì wa ẹ lọ jà fún wa lókè ẹjọ́ ẹ̀mí àwọn èèyàn ń ṣòfò púpọ̀ jù níbí yìí ẹ̀mí àwọn èèyàn ń ṣòfò púpọ̀ jù níbí yìí ẹ dákun ẹ lọ rè jà fún wa ìjẹ́ ẹ̀rín méjìlá ìjẹta ìlọ̀kẹ́ ṣẹlẹ̀ tá à ń sẹ́yìn sọ pé àbúrò ló méjì ní lánàá. méjì tó ní lánàá. méjì lánàá. bákan náà Alájẹgúnlẹ̀ náà lánàá. Alájẹgúnlẹ̀ lánàá ẹ̀ẹ̀mejì ni. ẹ ràn wá lọ́wọ́ express Better Life la wà yìí ẹ jọ̀ọ́ torí ọ̀nà ní Sábó lọ́yọ̀ Aláàfin àwọn èèyàn bẹ tán tẹ wọn lẹ níbẹ̀ yẹn àwọn èèyàn mẹ́lẹ̀ bẹ tán tẹ wọn lẹ bẹ́ẹ̀ mi ì lè so rẹ̀. bàbá ẹ sọ̀rọ̀. sàánú ọlọ́yẹ dákun ẹ ṣàánú ẹ dákun torí Ọlọ́run ẹ̀mí tí ń ṣòfò ojú ẹ dákun àánú la ní ìdílé ọyọ ẹ dákun ẹ ṣàánú wa òkú tí ń kú ìsì pọ̀ ju ẹ dákun ẹ ṣàánú wa lójúmọ́ ẹ dákun lójúmọ́ zẹ́ǹtì ni ẹ dákun ẹ ṣàánú wa. àbọ̀rọ̀ sóò rẹ̀ ni.
àbọ̀dọ̀ só rẹ̀ ara mi ò gbé ara mi ò gbé. ìyẹn lọ́bí méjìlá báyìí lọ́bí méjìlá báyìí tó ti kú báyìí. láàárọ̀ yìí táwọn náà máa dájọ́ jí láàárọ̀ yìí ni o àwọn mi ò Minna ni wọ́n ń lọ Minna ni wọ́n ń lọ Minna ọmọ skul Minna ni tó wá sí wọ́n ti fẹ́ kú tẹ́nu ọkọ̀ ọmọ skul Minna ni wọ́n. ṣé làlá tó fẹ́ wá kó tó bá wà báyìí. ẹ dákun ẹ̀yin lẹ bá ní nọ́mbà àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ẹ bá pè wọ́n. ní nọ́mbà àwọn road safety lọ́wọ́ ẹ dè bá wa pè wọ́n lọ́gán. àwọn ọlọ́pàá kan ètè dé bíbá. àwọn ọlọ́pàá tó fò dáadáa níbí torí pé accident eléyìí ó kà sí ara wọ́n ti tẹ́ bí èèyàn méjì lálẹ̀ tí wọ́n ti dọ́lọ̀ ń pè ẹlòmíì mẹlẹ́sẹ̀ ká yí ẹsẹ̀ kan ọ̀run tó mí túpetúpe ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin sẹ́nítọ̀ wa ẹ̀yin ọ̀nẹ́rẹ́bù wa kí ni ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ àsọpẹ́ ẹ̀ ṣiṣẹ́ ẹ tún múra ṣiṣẹ́ yìí ni ẹjọ́ nítorí Ọlọ́run. ẹjọ́ ti yí pọ̀ lójúmọ́ ẹjọ́ nítorí Ọlọ́run bóyá ẹ̀yin náà wá rí ìròyìn kan tẹ́ ẹ fẹ́ fi kó alẹ́ tí yàjó ìkànnì Ajisebi Ọ̀yọ́ rè é pè sórí studio line 09033185310 09033185310 tàbí ní alápèyẹ tó bá ṣẹlẹ̀ pẹ̀lú simoni sórí 08139397926 08139397926 ìkànnì Ajisebi Ọ̀yọ́ rè é ìkànnì tó jáde tó jápọ̀ ẹ̀dàpọ̀ ẹ̀jọ́ torí Ọlọ́run a nílò àwọn road safety níbí. wọ́n ti ń fi ọkọ̀ tẹ́lá yẹn fa. wọ́n ti lè fi àwọn èèyàn hàn yín ni. wọ́n fi ń fa Mazda yẹn. a lè fi òkú àwọn èèyàn. ẹ wo àwọn oúnjẹ tó ń gbé fáwọn ọmọ tó ń gbé lọ sí skul oúnjẹ tó ń gbé lọ sí skul nìyẹn ẹ wo bàtà ẹ wo nǹkan pọ̀nmọ́ àwọn òbí àwọn eléyìí ò tí ì mọ̀ pé nǹkan ti ṣàwọn báyìí wọn ti mọ̀ pé nǹkan ti ṣàwọn báyìí sódì bàtà bá tó kú tán ká tó wà nǹkan ṣe síbí sódì bàtà bá tó kú tán ká tó wà nǹkan ṣe síbí báyìí. àti ẹ̀wà mẹ́ta ṣe fáwọn ìjọba lóyọ̀ọ́ irú bíbà yìí kò yẹ kó wà báyìí rárá torí overhead bridge yìí ó náà ló lè sábọ́ ó náà ló lè sí ẹlẹ́gbọ́ àwọn agbègbè tá a débì à ń sun ẹkún ni àwọn agbègbè ń sunkún ni ẹjọ́ nítorí Ọlọ́run àwọn ọmọ èèyàn àdá. èlùbọ́ rè ńlẹ̀ yìí o èlùbọ́ tó máa ń gbé lọ sí skul ẹ wo bàtà torí Ọlọ́run ẹ wo spaghetti ànàmọ́ pọ̀nmọ́ kábíyèsí òbí àwọn eléyìí ò ní ti mọ̀ pé nǹkan ti ṣe àwọn báyìí wọn ní ti mọ̀ pé nǹkan ti ṣe àwọn báyìí àwọn òbí àwọn eléyìí ò ní wọn ní ti mọ̀ pé nǹkan ti ṣe àwọn báyìí kọ́lọ́ mọ̀mọ̀jà sírin o ọlọ́mọmọ̀jà sírin tí bá bẹ̀rẹ̀ sí ní pariwo tí mò ń ṣe pé àwọn èèyàn máa ní mò ń ṣàṣejù bóòlù yóò ṣe máa ríru eléyìí lójoojúmọ́ téyì ò ní máa ṣe pé tọ́rọ̀ rẹ bá tán sọ̀rọ̀ bú kọ́ ló kù. ẹ̀jẹ̀ lórí ta iná ti ń gba ẹ̀jẹ̀ tó pọ̀ jù. ó ti ń pọ̀ jù o. ó ti ń gba ẹ̀jẹ̀ tó pọ̀ jù. ó ti ń pọ̀ jù o. ó ti ń gba ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ náà ni lánàá bẹ́ẹ̀ ní ìjẹta o ojoojúmọ́ ni. aláàní sẹ́nitọ̀ aláàláwọn honorables ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ìlú tó lọ́ba tó níjòyè là ń wà ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin sẹ́nitọ̀ wa ẹ kàn má jókòó tí Àbújá ẹ̀yin honorables wa ẹ má jókòó tí Àbújá ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ bá lọ jà fún wa pé kí wọ́n so overhead bridge yìí ìwọ̀nba lásìdẹ̀tì máa pọ̀ òtítọ́ ni pé tó bá máa ṣẹlẹ̀ òní ṣàìṣẹlẹ̀ o ṣùgbọ́n ìwọ̀nba ló máa mọ́ ẹni bá bọ̀ láti Sábó yóò tọ orí overhead bridge yóò lọ sọ̀kalẹ̀ tí elégbò yóò fi dalé lọ àwọn ẹni tó bá ń lọ níbi òpópónà márosẹ̀ yóò máa lọ jẹ́jẹ́ tiẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run àwọn àgbà express ó wá di nǹkan nira fún wa nílùú wa àkílódé ẹ ràn wá lọ́wọ́ torí Ọlọ́run. mo ń sọ ní àná àbíjọ́ òní mo ń sọ wípé àfọwọ́fà negligence ní mú ẹ̀mí lọ ń bí o kì í ṣe kádàrá lápẹ́ léyìí o torí nígbà tá a bá gbìyànjú yányán ní tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbìyànjú wa lápẹ́ ní kádàrá o a gbìyànjú ẹ̀ka ń bí o àti pa bíbá yìí tí o tá a bá gbìyànjú tán lẹ́yìn ìgbà tá a bá gbìyànjú tán ní tó bá ṣẹlẹ̀ ń gba ẹ́ lára ẹsẹ̀ máa sọ pé kádàrá o àti gbìyànjú débi tó yẹ ká gbìyànjú dé o èyí ṣe kádàrá o. kò kí ṣe wípé àwọn àgbàlagbà nìkan ló wà nù mọ́tò yìí. àwọn ọmọ kéékèèké mẹ́mẹ́ ṣé bó ń jẹ táwọn máa ń kó lọ skul rẹ̀. àwọn ọmọ ìkókó wà nù mọ́tò. ànàmọ́ nìyẹn pọ̀nmọ́ nìyẹn ńlẹ̀ yẹn. àwọn òbí àwọn eléyìí ò ní mọ̀ pé nǹkan ti ṣàwọn báyìí kọ́lọ́ máa ṣàánú wa. ẹ̀yin abiyamọ tẹ̀ ń wò. kọ́lọ́ máa ṣàánú wa. kọ́lọ́ máa ṣàánú wa. kọ́lọ́ máa ṣàánú wa. àwọn náà jí láàárọ̀ yìí o táwọn náà jí nínú ilé wọn tá gbàdúrà. àwọn náà ní sẹ́rẹ́dẹ̀ àgbákò àgbákò ní jẹ́ tiwa ẹ̀yin abiyamọ pátápátá ẹ̀ ní ṣòfò ọmọ
ní nǹkan bíi tí n bá wò ó dáadáa bíi 70 kìnnìkan days lókùn tọ́dún yẹn parí ẹ̀mí èmi àti yín ò ní bọ́ sọ èmi àti yín à ní gbalábọ̀ ara o àlàáfíà pípé ọlọ́run fi jí nǹkan èmi àti yín ṣùgbọ́n ẹ bá àwọn ìjọba wa sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ àwọn sẹ́nítọ̀ àwọn reps kí wọ́n lọ jà fún wa kéèké ṣe pé kí wọ́n kàn lọ rè é jókòó kàbújá ẹgbẹ́ nítorí ọlọ́run ìjẹ́ ìtàlọ́ kẹsẹ̀lẹ̀ méjì ní lájẹ́gúnlẹ̀ lánàá bẹ́ẹ̀ ni Monday lókè ń bẹ̀rẹ̀ náà ní ìrúpéjú náà lémá ní gbogbo ìgbà ni mi lè débẹ̀ yẹn wàhálà ara mi ẹ̀mí mi ò gbé mi lè débẹ̀ yẹn. àjọ road safety a nílò road safety a nílò àwọn ọlọ́pàá ń bí eléyìí nítorí ọlọ́run ogunlọ́gọ̀ oúnjẹ ló wẹ̀ ogunlọ́gọ̀ àwọn òbí àwọn ilé ìwò. ẹ bá wa pe àwọn ọlọ́pàá o ẹ̀ṣọ́ elétò ààbò road safety ká máa bọ̀ wá bí o a nílò wọn ń bí ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà wọn lọ́wọ́ ẹ̀jọ̀ nítorí ọlọ́run ní express ní bẹ́ẹ̀ ká tó dé bẹ́tà live yẹn. kò yẹ kí panápaná gan ó jìnnà bí. bẹ́ẹ̀ ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tírélà ló dúró wọn ò lè lọ wọn dúró ni ó dọ̀pì pọ̀ kí nǹkan dáàrò kọ́ bàbá àbátà tó rò jẹ́ àní ṣe dédé àgbákò. àmín. Mo jẹ̀wù ni Ọlọ́run fi bò wá. Ìkànnì Ajisebi Ọ̀yọ́ rèé tẹ́ bá ní ìròyìn kẹ́tẹ́ fẹ́ fi tó alé tí 09033185310 09033185310. àwọn èèyàn bẹ́ẹ̀ gan lélẹ̀ kábíyèsí Olódùmarè bá a ṣe dùn mọ́ láwa yé o bá a ṣe dùn mọ́ láwa yé o kò yẹ kí irun kan báyìí ó tún máa ṣẹlẹ̀ mọ́ o. wọ́n ní jọ́dá bá kúlẹ̀ àdèrè. ẹ̀yin ò sún ọ̀ láàyè kò yẹ kí eléyìí máa ṣẹlẹ̀ o ó ti di gbọmọgbọmọ ó ti dojoojúmọ́ o ó ti dojoojúmọ́ o ó ti dojoojúmọ́ o àná àtẹni eléyìí ka èmi láyà o eléyìí ti ka èmi láyà báyìí o èyí ka èmi láyà o dráìvà tó wa mọ́tò yìí ó ti pín máa ra tírélà yẹn. Ọlọ́run ló lè dráìvà ti lọ àtàwọn tó jókòó wájú wọ́n ti lọ rẹ́dì gbogbo àwọn èèyàn tẹ́ wọ́n lẹ̀ àwọn ọmọ kéékèèké wọ́n tẹ́ wọ́n lẹ̀ ní ẹ̀sán ni wọ́n lu Ọ̀yọ́ ẹ̀sán ni wọ́n bẹ́ẹ̀ náà ní níjẹta bẹ́ẹ̀ náà ní níjẹrin bẹ́ẹ̀ náà ní lọ́jọ́ Sunday tó kọjá sẹ́yà àwọn àgbẹ̀ express ló wà di wàhálà máa lọ́rùn ni a nílò àwọn road safety ẹ bá pe àwọn road safety kí wọ́n débí a nílò àwọn ọlọ́pàá kí wọ́n débí yàjóyàjó torí ọkọ̀ fọ́túnṣe ló wà ń bí a nílò ọkọ̀ panápaná kẹ́ kó súnmọ́ tòsí Ọlọ́run kọ́ mọ̀ jẹ́ kí dáhùn òkú tó bá dáhùn jẹ́ ẹjọ́ ẹjọ́ a nílò wọn báyìí a nílò wọn fún ìyẹn bá ti rí àwọn tó bá débi yóò sunkún wọ́n tẹ́ àwọn èèyàn lẹ̀ ni wọ́n tẹ́ wọ́n lẹ̀. mi ì lè dé bẹ́ẹ̀ yẹn o. ó ti rí dáìvà yọ o. ọyẹ ẹja wa lọ sọ̀rọ̀ lórí ọkọ̀ yẹn gan. ó ti rí dáìvà yọ. màá fi àwọn mọ́tò kan náà yín torí tá a bá sọ pé onílé ní lọ́wọ́ àlejò náà di ẹrù. bẹ́ẹ̀ni. mo rí mọ́tò kan náà tó di ẹrù àgbákò ẹrù lódì àgbákò ẹrù kí ni wàhálà kí ni gbẹmọgbẹmọ kí là ń bá ká gan náà. bẹ́ẹ̀ni. mọ́tò yóò di ẹrù ó fa lóòdù ló náà dì kò sí lára mọ́tò tó lásìkẹ́ǹtì o tá a bá ń sọ pé kọ́lọ̀ mọ̀ sọ wa ẹ jẹ́ káà náà mọ̀ sọ́ra wa ìjọ bẹ́ẹ̀ni o torí Ọlọ́run ẹ̀yin honourables wa ẹ̀yin reps ẹ kàn má jókòó ka Àbújá ẹ jọ ẹ wá jàfa kí wọ́n so overhead bridge yìí tẹ́ bá yìí ṣe overhead bridge yìí ìwọ̀nba ni wàhálà yóò mọ ìwọ̀nba ni wàhálà ọmọ ìwọ̀nba ni ikú máa mọ àwọn àgbà express sílùú wa ó wà di wàhálà ẹ jọ nítorí Ọlọ́run bọ́lọ̀ máa ń sọ wa káwa náà ká máa sọ́ra wa ẹlòmíì mẹ́ta pé bírèkì masiri ò dáa ẹlòmíì mẹ́ta pé bírèkì mọ́tò rẹ̀ náà ò dáa sọ pé bírèkì ló fa gbogbo tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà ká máa wà very careful ẹ jẹ́ ká máa wà very careful èyí tẹ́ bá ní nọ́mbà àwọn road safety lọ́wọ́ a nílò wọn kíákíá kí wọ́n lè tètè rush àwọn ènìyàn lọ hospital. àwọn tó a sì ní nọ́mbà àwọn a nílò àwọn ọlọ́pàá tó pọ̀ dáadáa ń bí Nigeria police Nigeria civil defence a nílò yín bí kódà ó ṣeéṣe kí ọkọ̀ panápaná gan ó súnmọ́ tòsí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ epo tí wà ní load àwọn náà dúró kí Ọlọ́run má jẹ́ kí n tààrò kó bá tààrò jẹ́ èmi àti yín ò ní ṣe dédé àgbákò ní jẹ́ pé èmi àti yín ó kéré ó tóbi ní Ọlọ́run ò ní jẹ́ ká fojú sunkún gbogbo nǹkan mi wá lágbàdé àwọn èèyàn tí èyí náà kàn kí Ọlọ́run kó fòfò rẹ̀ mí kí Ọlọ́run kó tu ẹbí wọn nínú torí wọ́n tẹ́ òkú èèyàn lẹ̀ tó pọ̀ dráìvà yìí wò tí ì rí yọ níwájú mọ́tò yìí ọkọ̀ tẹ́lá. bí ìgbọ́n ti rọ́pọ̀ yẹn sún sẹ́yìn díẹ̀ subhanallah àwọn èèyàn ni subhanallah subhanallah lè súnmọ́ bẹ̀ yẹn lè súnmọ́ bẹ̀ yẹn àmì lè súnmọ́ bẹ̀ yẹn ẹ̀mí mi ò gbé yẹn èmi lè máa rí yẹn ó máa affect mental state mi
ó máa break down màá tún ṣe pè tí n bá débẹ̀ ó máa affect mental state mi gbọ́dọ̀ mi lè débẹ̀ tẹ́ bá rí àwọn èèyàn tán tẹ́ sílẹ̀ ń bẹ̀ eléyìí ó pọ̀ jù 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 this is getting too much. This is getting too much. I was here day before yesterday to report an incident that happened here between a truck and a petrol tanker and a vehicle and a pickup vehicle. Ní alẹ́ ìjẹta ní Isẹlẹ, but I came here alẹ́ ìjẹrin ní Isẹlẹ, but I came here earlier on today is Saturday. On Thursday, I came here earlier on Thursday to report the accident. Okay, yes. But the solution at this place is for them to quickly complete that overhead bridge, so that people flying that want to go to Elegbo or Sabo will be able to be using that one, while those traveling to Ilorin, Ogbomoso will be flying the express road. Lẹ́yìn àárọ̀ jẹta yẹn, ẹ̀yin tẹ́ bá wo live yẹn, you will notice that there are children, school children, that I even have to take across the express road. Nígbà tójú mi ò gba èmi gan ni mo tún mú àwọn ọmọ kéékèèké yẹn sọdá níbẹ̀ yẹn. MC Money yẹn tún ti ní report. Kábíyèsí Elédùmarè. Ìgbà tí mo fojú ka àwọn ènìyàn kò dá. Èmi ò lè lọ, orí mi máa tàn. Èmi ò lè lọ. Mi ì lè wo, mi ì lè débẹ̀ yẹn. Èyí tí mo ń wò lọ gangan wọ́n affect mi. Èyí tí mo ti ń wò lọ kọ́ dé affect mi. Akọ́jú ọ̀dọ́ máa sóje ní gbogbo ọmọ Nàìjíríà. Ó lágbára o. Àwọn èèyàn ń gbólógbòló. Subhanallah. Wọ́n jẹ́ kí n mọ̀ pé dẹ́rẹ́bà tó wa mọ́tò yìí inú Ọ̀yọ́ náà ló ti load. Kábíyèsí. Wọ́n ní Sunday lórúkọ rẹ̀ ń jẹ́. Kábíyèsí Olódùmarè. Dẹ́rẹ́bà ti lọ. Àwọn èèyàn ń gbólógbòló gẹ́gẹ́ pé wọn ò lè jẹ́rú ayé, wọn ò lè jẹ́rú ọ̀run. Kábíyèsí Olódùmarè. Ẹ dákun ẹ ṣàánú wa, kí lórí burúkú tó ẹ pé wọn ò lè ṣe ọba yẹn. Wọ́n ti ní àmọ́ ṣe pé mọ́. Kí ló tí wọn ò lè ṣe ọba yẹn fìdí yìí gan-an? Bọ̀bọ̀ ẹ bá débi ẹ̀yin gan ó ṣe pé o. Bẹ́ẹ̀ bá débi ẹ̀yin gan ó ṣe pé. Mo fojú ká àwọn ènìyàn. Eléyìí ti pọ̀ jù. Ènìyàn ti bàjẹ́. Oh my goodness. Olódùmarè ó máa kú sí. Ó ń àfẹ́ torí mi. Ó ń àfẹ́ torí mi. Olódùmarè ó máa kú sí. Àìsú ẹ̀mí ń gẹ́ tara mi. Olódùmarè ó máa kú sí. Èyí ti pọ̀ jù o. Oh man. Èyí pọ̀. Accident dey tough. Yes, oh, man. This is a critical accident. And ó sì kò dá rárá. A nílò àwọn road safety láti lóòdù àwọn ènìyàn lọ sọ́sìpínà. Àwọn èèyàn ti kú. Lẹ́yìn ti lọ. Ìyá kan mẹ́fẹ́ pé kò sẹ́mi lára ẹ̀ mọ́. Ọmọ kékeré mẹ́fẹ́ tí ò sẹ́mi lára ẹ̀ mọ́. Ẹ dákun ẹ ṣàánú wa. We want to advise the government and the authority to quickly find a solution, a lasting solution to this place. Àwọn road safety today. A nílò àwọn ọlọ́pàá náà káwọn náà sí lórí. A nílò àwọn ọlọ́pàá. We also need a police people. Àpapọ̀ gbèsè fún kí ni wọ́n ń ṣe ní ẹ̀dàkùn ẹjọ́ lórí Ọlọ́run ẹ ṣàánú wa àwọn àjọ RCC àdúgbò lọ yìí. Àwọn èèyàn náà lọ ń gbé yẹn. Àwọn èèyàn náà lọ ń gbé. Ẹjọ́ a nílò àwọn àjọ ojú àwọn ẹ̀ṣọ́ aláàbò. Nigeria police we need them. We need Nigeria civil defence here also. So road safety is arrived. Wọ́n ti débi àwọn àjọ road safety débi. Kò síbẹ̀ yẹn ti wulẹ̀ olú ní ọkà kìtó èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí. Wàhálà àlọ́ orí mi ò gbé orí mi ti bẹ́ẹ̀. Ẹ̀mí Ọlọ́run ni mo fi ń gbé. Àwọn èèyàn rí jálajàla. Orí mi ti ẹ̀ gẹ́ta. Driver ti kú. Àwọn gbogbo àwọn tó wà lọ́wọ́ wájú ti kú dànù. Wọ́n ti lọ. Ọlọ́run máa là wá. Okay, as I was saying, MC Money, the government and people in authority should find a lasting solution to the daily occurrence that is happening here, daily accident. Because if they don't do anything, people will start taking laws into their hands. So people will start taking things into their own hands.
They need to find solution to this place. This is getting too much. It happens daily, almost on daily basis. Accident. Accident yìí ti di gbọmọgbọmọ ojoojúmọ́ kí ìjọba ó bá wa wá solution ṣe sí a sọ pé tẹ́ ṣe fún wa nílùú Ọ̀yọ́ ò dá o. Ẹ kó lójú ọ̀nà, ẹ kó lójú ọ̀nà, ẹ jẹ́ ẹ kó lójú ọ̀nà, ẹ jẹ́ ká kọjá, ẹ kó lójú ọ̀nà, ẹ kó lójú ọ̀nà, ẹ jẹ́ wọn wọ. Ẹ sún ọ̀kadà báyìí, ẹ sún ọ̀kadà yín kó lójú ọ̀nà. Ẹ jọ ẹ sún ọ̀kadà yín kó lójú ọ̀nà. Wọ́n kọ̀ pé wọ́n fẹ́ mú di lọ bẹ̀rẹ̀ ni mo rò bá ti fẹ́ máa lọ ni. Ẹ sùn mọ́nì, ọ̀yà. Ìjọba ìbílẹ̀ Òdòǹdòdú ni Jọba station ni gbogbo division tó wà lọ́yọ̀ọ́ mẹ́rẹ̀ẹ̀rin ó dà nílò yín báyìí ọdún wa nílò yín ẹjọ́ ẹ bá wà nǹkan ṣe. Tí àwọn ìjọba ọba yìí ti wá nǹkan ṣe síbí o àwọn èèyàn máa take law into their hands o. Àwọn èèyàn ti ń sọ pé àwọn block ọ̀nà wọ́n ti ń sọ pé àwọn block ọ̀nà wọ́n ti ń sọ pé àwọn block ọ̀nà. So ṣé ẹ mọ̀ pé ẹ jẹ́ ká gbà wọ́n lọ́mọ̀ràn ṣé ẹ mọ̀ pé níbi ọbáyá bí ọdún mélòó kan sẹ́yìn tí accident kan ṣẹlẹ̀ níbẹ̀ yẹn náà ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn take law into their hands kó tó di pé ó go out of hand ní ẹ̀rántí mọ́ ní déédéé better life bẹ́ẹ̀ náà ni láti ń rọ̀ wọ́n kí wọ́n tètè bá wa wá nǹkan ṣe síbí kọ́mọ́ tó di pé àwọn èèyàn tínú ń bí tára ń kan tínú ń bí tára ń kan ó tún máa one way ọ̀dà kápárí overhead bridge. overhead bridge tó wà ní sábà kó wọ́n ṣe tí wọ́n bá ṣe kò dá ọ̀nà yìí kò sábọ́nà la wà yìí o better life better life ọ̀nà tó wá láti inú ọjà sábó lọ sí ọ̀nù elégbò káyọ̀ tẹ́mọ́tì bá a parí yẹn. ẹ má gbàgbé pé Yorùbá ní nǹkan ṣíṣú lè ṣíṣú o ẹjọ́ torí káwọn èèyàn tó máa gbé ìgbésẹ̀ kí wọ́n máa tó gbé ìgbésẹ̀ lọ́wọ́ ara wọn ẹjọ́ tó láti ń tọ́ lẹ́nu àwọn ẹ̀dá láwọn ó blọọkì ọ̀nà àwọn ó di. dáhùn kí sábà blọọkì ọ̀nà àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ilé ojú ọ̀nà yóò àfẹ́ tiwọn náà ibẹ̀ ni àwọn ọlọ́pàá ọdẹ wà nù ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ yóò bá escalate ẹ dákun torí Ọlọ́run. wọ́n ní Sunday lórúkọ dáìfà yìí ní Ọ̀yọ́ náà ló ti load èyí pọ̀ làìkàmẹ́yẹ oúnjẹ làìkàmẹ́yẹ dúkìá. àwọn ọmọ tá ń lọ school oúnjẹ nìyẹn pọ̀nmọ́ nìyẹn ànàmọ́ nìyẹn ànàmọ́ pọ̀nmọ́ everything lọ́wọ́ à ń lẹ̀lẹ́ yẹn. àwọn òbí tán lọ́mọ nù tọ́mọ wọn wà nù mọ́tò yẹn ò ní mọ̀ pé nǹkan ti ṣe àwọn. dáadáa ọmọ tó ń gbọ́ mi gbé ọwọ́ ẹ lé orí ẹ sọ pé orí mi má gbàbọ̀dé bíi tì mí. orí mi má gbàbọ̀dé tì mí. wọn bá tó kù tọ́dún yẹn parí orí mi má gbàbọ̀dé bíi tì mí. ìṣẹ̀dá mi má ẹ bá kọ àwọn tó ń gbọ́ kọ̀ọ̀lá yìí kán bá a sún díẹ̀ torí àwọn mọ́tò yẹn tó wọ́n fẹ́ wọlé. brọ́dà sẹ́yìn lẹ́lẹ́lẹ́ má jẹ́ sẹ́bẹ̀dì àgbákò má jẹ́ sẹ́bẹ̀dì àgbákò máa sọ fún Ọlọ́run pé ẹrù tí wọ́n ètú wò. wọ́n lọ́mọ kékeré ń bẹ́ẹ̀ mẹ́. ìṣe kí ìtùkún ni bí wọ́n bá tọ́dún yìí kù sí. gbogbo abiyamọ tó wò mí tó ń bẹ máa sọ fọ́lọ́run má jàgbá kò tọ́ sí mi. ẹ dákun ẹ mú fòkó lójú ọ̀nà táwọn mọ́tò yẹn bá fẹ́ lọ káwọn máa dín wọn ẹ sún mọ́ ní ẹ̀rọ asún díẹ̀. àwọn tí eléyìí kàn Ọlọ́run ọyá àwọn nínú o láti kòkò rẹ̀ ní Ọlọ́run ṣàánú wa ní tó mú àwọn Haúsá ní tó mú àwọn odi àwọn tí ò gbọ́rọ̀ gẹ́gẹ́ sọ pé Ọlọ́run subhanallah èyí pọ̀ púpọ̀ mo fojú kéde àwọn èèyàn tó ṣe ní lásìdẹ̀ntì. èmi ò lè dé bẹ́ẹ̀ ẹnìkan sọ pé kí n move closer I can't move closer. ó lágbára púpọ̀ I can't move closer it will affect my mental àjọrò safety ti débi a nílò àwọn ọlọ́pàá ìjọ mental state. a nílò àwọn ọlọ́pàá I'm not even okay. yàjò ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ nítorí Ọlọ́run a nílò àwọn ọlọ́pàá tí wọ́n débi yàjò ẹjọ́ nítorí Ọlọ́run káwọn ọlọ́pàá wá lè máa dóòlà ní àwọn èèyàn a nílò ọkọ̀ panápaná náà kó lò. a nílò àwọn ọlọ́pàá tí wọ́n máa bá wa gáìdì lórí àwọn ọkọ̀ a sì tún ní kí panápaná náà wà nǹkan. ẹ bá wa pè wọ́n èyí tẹ́ ní nọ́mbà wọn lọ́wọ́. ẹ kúrò lójú ọ̀nà. Subhanallah. àwọn tó mí túpetúpe nìyẹn o. àwọn tí wọ́n ti àwọn tẹ́mi ń bẹ lára wọn ní ń kó lọ kò ju bí mẹ́ta lọ o. àwọn mẹ́ta nìyẹn. àwọn yòókù wọ́n ti tara àná. máa sọ Ọlọ́run má jẹ́ sàgbákò Ọlọ́run má jẹ́ ọmọ yẹn ó sàgbákò Ọlọ́run ilé àtẹ́bí mi má jẹ́ sàgbákò wà tó lọ́wọ́ sí Ọlọ́run má sọ Ọlọ́run má jẹ́ àgbákò wọlé tì mí Ọlọ́run má jẹ́ kí n ṣe níbi àgbákò má sọ Ọlọ́run Ọlọ́run ṣàánú mi má jẹ́ rìn níjó ebi bá ń pọ̀ náà má jẹ́ sílẹ̀ lójú níjó ebi bá ń palẹ̀ Ọlọ́run. 090 93 18 53 10 tẹ́ ẹ bá pè yẹn tó bá
dá sílẹ̀ pẹ̀m simoni sórí 081 39 39 79 26 081 39 39 79 26 náà flash wa o jọ ìròyìn tó o bá rí òkodoro ìròyìn ló pè wá sí lórí àwọn èèmú òmùlòmù àwọn èèmú dúdú ká sọ pé funfun ni àwọn èèmú funfun ká sọ pé dúdú ni ẹ jọ ẹ ṣàánú wa ẹ bá sọ fáwọn tọ́rọ̀ kàn àwọn ìjọba kí wọ́n gbọ́ overhead bridge yìí ó pọn dandan báyìí dandan ní tàìdán ó pọn dandan láti ṣe méjì ní accident ní sábó lánàá ní ìjẹta mọ́júmọ́ àná ní ìjẹta ní ìjẹrin mọ́júmọ́ ìjẹta accident bíi náà ó kú lágbára púpọ̀ oríta yìí náà ni oríta yìí náà ni oríta yìí náà ni lágbára púpọ̀ níbi kiri náà ni. mọ́tò yẹn ò tiẹ̀ lè wúlò mọ́ àwọn bólà tí a bá pè wọ́n sí wọ́n làwọn ò rà àwọn jẹ́ ìrìn bólà wọ́n làwọn ò rà àwọn èèyàn kan ló làwọn ẹni wọ́n nínú Ọ̀yọ́ ní first gate níwájú Emmanuel Ayọ̀dé university ọ̀ẹ́sẹ̀ ló dùn gẹ́gẹ́ bí tí mo gbọ́ o gẹ́gẹ́ bí tí mo gbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí o wọ́n níbẹ̀ ló ti load wọ́n ní Sunday lórúkọ driver yìí ń jẹ́ driver ti lọ o. àwọn èèyàn so likely kò jẹ́ bẹ̀rẹ̀ la torí wọ́n sọ pé ilẹ̀ Haúsá ni àwọn tó wà mẹ́rin lọ. wọ́n ní wọ́n lọ sí Minna. Minna wọ́n tí wọ́n máa ń load Minna ní Ọ̀yọ́ ní ìwà náà. Owódé garage ni. wọ́n lówó dé garage ló ti load. ẹ bá a báwo yẹn sọ̀rọ̀ bàbá. ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ èrò náà kàn ní. pápájùlọ ẹlẹ́yà tó wà ń bẹ̀. mo ti fi nọ́mbà ẹ̀pẹ́ ẹni tó jọ ọ̀pọ̀ aláṣẹ. wọ́n náà ti wà lára ó ti aṣọ wọn pé kí wọ́n pàdé wa ní state hospital. wọ́n ti kó wọn lọ àtàn tó àti ohun farapa mẹ́rin àtàn tí wọ́n ṣe ìwé àtàn tó jẹ́ pé wọ́n ti dọ́lọ̀ ń pè ẹni kan máa jù ní state hospital. ọlọ́run bá wa dẹ́kun gbogbo. àmì o. bàbá kí ni ìmọ̀ràn tẹ́lẹ̀ fún ìjọba wa gan. nínú ìmọ̀ràn tí mo lè mú wá wọ́n ní wípé kí wọ́n bá wa tètè ṣe àmójútó ọ̀nà ó ti ń pẹ́ torí gbà tí wọ́n gbé ọ̀nà yìí jáde ìyá 2000 ní. kábíyèsí. bẹ́ẹ̀ ni ló ti bẹ̀rẹ̀. ní ìyá 2000 wọ́n lọ sí ìgbà tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn nígbà yìí. now àbọ̀tí tó ṣẹlẹ̀ ni pé àwọn ìjọba tí wọ́n lọ àti lérò kan ni wọ́n máa parí ẹ̀. bọ̀dọ́yá fún ìdíwọ́ kan tàbí òmíràn jẹ̀mọ̀pọ̀ náà tí wọ́n ń ṣe ní gbogbo Nàìjíríà pọ̀. ẹ má dúró lójú ọ̀nà àwọn road safety máa wá ẹ má dúró mẹ́ ẹ má blọ́ọ̀kì bẹ́ẹ̀. àárọ̀ wọn náà ni kí wọ́n rántí wa bí àwọn mẹ̀kúnnù àti ẹni tí ọ̀jẹ̀ mẹ̀kúnnù bí wọ́n ṣe ń fẹ̀mí ṣòfò lójú ọ̀nà ìgbòdo máa wá rárá. Ọlọ́run ọba láàánú ó dẹ̀ ní gbogbo wa sí. àmì àṣẹ ọmọdé àríwú ìṣẹ̀lẹ̀ báyìí. àmì àṣẹ bàmí ẹ dáfẹ́ dárúkọ yẹn jẹ́ ká mọ̀ yìí. orúkọ tèmi ni Bello Adéjàre JP. ẹ ṣe gan. gbogbo èèyàn mọ̀ sí àgùn. ẹ ṣe bàbá ẹ ṣe. èmi ni mo wà fún àjọ Peace House ní Àtìbá. bákan náà ní Dọ́bà èmi ní gbákejì akọ̀wé lọ́jọ́ tọlọ́pàá nípàdé Peace House. ọ̀dẹ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ Peace House ní Ọ̀yọ́ State Police Corporation. ẹ ṣe bàbá ẹ ṣe gan ni tí ẹ ti gbọ́ ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ láti ẹnu bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ tán yẹn àwọn jẹ́ lára ọ̀kan pàtàkì lára àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú aráàlú ní àti àjọ iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú aráàlú níbi àjọṣepọ̀ àwọn police and àtàwọn aráàlú ṣá àwọn aráàlú pẹ̀lú àwọn ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ ní àárín yìí ní láìpẹ́ yìí àwọn èèyàn wà ń bí gan ni wọ́n dẹ̀ sọ pé àwọn ti pe ọkọ obìnrin kan tó wà nínú wọn tó já làájà pé ọkọ rẹ̀ náà wọ́n ti sọ pé kó pàdé àwọn ní state hospital ní general hospital à ń fi àsìkò yìí ṣe ládùúgbò fún gbogbo wa ẹ dákun ẹ má block ojú ọ̀nà táwọn road safety bá ń bọ̀ ibi náà ń gbà wọlé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má block ojú ọ̀nà ẹ jọ̀ọ́ ẹ má block ojú ọ̀nà ẹ jọ̀ọ́ ẹ má block ojú ọ̀nà ẹ jọ̀ọ́ ẹ má block àwọn road safety báyìí ni wọ́n máa gbà wọlé báyìí náà ń gbà wọlé ẹ jọ̀ọ́ ẹ má block ojú ọ̀nà ẹ dákun ẹ má block ojú ọ̀nà àwọn road safety ń bọ̀ báyìí náà dẹ̀ máa gbà ẹ má block ojú ọ̀nà ẹ jọ̀ọ́ ẹ má block ojú ọ̀nà àwọn road safety báyìí náà ń gbà tọ́ yẹ́sọ bàbá tá a bá sọ̀rọ̀ yẹn wọ́n jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn PCRC àwọn tí wọ́n jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá àti aráàlú tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. nígbà tí mo tún débẹ̀ yẹn ó tún lé bí èèyàn mẹ́wàá tí wọ́n lé òkú wọn lẹ̀ léńtéléńté. tẹ́mi ti lọ ọmọ kékeré wà nínú wọn. ẹ jọ ibẹ̀ yìí tẹ̀ ń wò wá tẹ̀lé ń tọ́ wa òdìgbà tá a bá tó sọ fún yín kékeré má pààkì lójú ọ̀nà tó yẹ kẹ́ ẹ tó mọ̀ road safety tó ń bọ̀ abilisi láti wá kó òkú àwọn ènìyàn mẹ́ta péré nínú ọkọ̀ inú 18 passenger ló mí túpetúpe tí road safety gbé lọ ní state hospital báyìí èèyàn mẹ́ta péré náà mí lẹ̀mí wà lára wọn. àwọn ìta wà gan ni o àmọ́ báyà wọ́n ti gbá àwọn míì lọ tẹ́lẹ̀. àwọn ìta wà gan ni road safety kan kò tí ì débí
tẹ́lẹ̀ pé báyà àwọn èèyàn aráàlú náà tí ọkọ lè sọ pé báyà aráàlú tí ọkọ gbé àwọn kan lọ tẹ́lẹ̀. wọ́n mẹ́ta péré la rí tí ló ṣe kó lọ sí state hospital báyìí àwọn yòókù wà ńlẹ̀ kẹ́tì jọ́ lọ ń pè wọ́n ní Sunday lórúkọ. a nílò àwọn ọlọ́pàá kán máa bá clear traffic yìí kò fi ní jẹ́ pé àwọn èèyàn máa block ojú ọ̀nà. torí pé mọ́tò yẹn pín yẹn púpọ̀ ó pín yẹn púpọ̀ á fi mọ́tò náà hàn yín láìpẹ́. ká tún máa gba àwọn ọlọ́kọ̀ náà lámọ̀ràn ọ̀nà yìí ti parí fa. bẹ́ẹ̀ni aré díẹ̀ dẹ́dẹ́ mìíràn họ. it's under construction. under construction níbí o ọ̀nà yìí parí o ẹ̀dọ́ kìí ṣe bíi láti máa tẹ ìwọ̀n máa sáré kọjá kínní. ní ìròyìn kan tó jẹ́ òkodoro ìròyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ di tó wa létí yàjò níkànnì Ajisebi Ọ̀yọ́ 09033185310 09033185310 nọ́mbà tẹ́ pèsè ọmọ flash òkodoro ìròyìn ni ẹ pè wá fún tàbí tẹ́ bá pè yẹn tó bá ṣẹlẹ̀ pẹ̀m simoni sórí 08139397926 ọlọ́run ní kí a ṣe lédè àgbákò ní jẹ́ tiwa bẹ́ẹ̀ yẹn bá dé tó bá dorí àwọn yóò sunkún rírú ẹ̀mí tó fẹ́ wà lára olúwa rẹ̀ ara èèyàn máa gbọ̀n. àlórí ń fọ́ mi sẹ́mi ìdí bẹ́ẹ̀ orí ti ń fọ́ mi orí ti ń fọ́ mi ìdí bẹ́ẹ̀. èèyàn mọ̀ pé ọlọ́run ó tóbi púpọ̀ nù ọlá rẹ̀. orí ti ń fọ́ mi. olódùmarè mọ̀ kú sùúrù o ọlọ́run ní kí a ṣe dídà àgbákò. àwọn ọlọ́pàá náà ti dé mo ti ń rí ọkọ̀ àwọn ọlọ́pàá lọ́wọ́ ẹ̀yìn kí wọ́n bá clear àwọn àárín yìí káwọn èèyàn máa block ojú ọ̀nà. a nílò síkọ́rìtì tó pọ̀. àwọn ọlọ́pàá àtìbá ti dé mo ti ń rí mọ́tò wọn lẹ́yìn yẹn mo ti ń rí mọ́tò wọn lẹ́yìn yẹn. ó ṣeéṣe kí panápaná gan súnmọ́ tòsí. bẹ́ẹ̀ ni káwọn náà wà nítòsí. torí àwọn mọ́tò tó gbé epo tí wọ́n lòdù àwọn náà kún bí by law ẹ̀sùn mọ́ bí ẹ̀sùn mọ́ ni àwọn ọkọ̀ epo náà wà níbí. ṣùgbọ́n tí mò ń gbọ́ lẹ́nu àwọn aráàlú gbogbo èèyàn yìí dẹ̀ ń wò wá ni pé àwọn máa gbé ìgbésẹ̀ pé àwọn á block ọ̀nà yìí kó tó di pé wọ́n wà á block ẹ̀. ẹjọ́ torí ọlọ́yin ìjọba wa ẹ wá solution sí i overhead bridge ìsọdá mosque lẹ́nu ọjọ́ mẹ́ta yìí báyìí kán tí káwọn èèyàn máa bá àbátí ẹ̀ tí ì parí yòókù káwọn aráàlú ó lè máa rí bẹ̀yẹn gbà. ẹsẹ̀ bá wa ṣe káwọn máa cross express àníjẹ aláwọn ọmọ kéékèèké dá lọ school wọn àkọ́ jókòó láàrin lórí kinní yìí ká tó cross níbi táwọn ọkọ̀ etí ní sùúrù fúnra wọn ká tó sọ pé èèyàn lánàá mo máa wọn níjẹta níjọ́ Thursday mo máa wọn ọmọ kan kọjá mẹ́ẹ̀ ojú máa ń kún mi ní every time tí máa kọjá mi tí máa rá àwọn ọmọ èmi kò dúró máa tún mú àwọn ọmọ sọdá fún ara mi. ẹni tí ò sì tí ì rówó àgbàlagbà gan-an ẹni tí ò sì tí ì rówó jẹun ṣé ni ó mọ ọmọ lọ private school tí mo lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ sùkúù ìjọba tó bá wà ní àrọ́ tó náà làwọn ẹlòmíì máa. ẹjọ́ tó yọ lọ ní ìjẹta àwọn àwa là ń mú àwọn ọmọ kù náà bí. dédé bẹ́ẹ̀ ní better life àwọn ọmọ tó ń lọ sí ti community gangan àti bó ti ń sọ ní káyọ̀ lébà owó bó ṣe jìnnà tó community ní dédé better life ń bí wọ́n dẹ̀ ń rìn lọ́ba yẹn dédé iwájú Emmanuel láwọn dé tí wọ́n bá ti máa cross náà we need pedestrian bridge a ní the bridge ẹlẹ́sẹ̀ dédé iwájú Emmanuel láwọn dé University of Education yẹn náà kí ló àwọn ọmọ yẹn máa rí bí gbà kọjá àwọn ọmọ kéékèèké ní fa àwọn ọmọ arúndéréndé. olóko ò lè roko ọlọ́nà ò lè lọ́nà. lágbára púpọ̀ ó lágbára ó gbàgbé àwọn tó ń gbọ́ mi tí bẹ̀ ń wò mí máa sọ fọlọ́ ọlọ́run mọ̀jẹ̀ ṣe dédé àgbákò mọ̀jẹ̀ àwọn ọmọ mi ó ṣe dédé àgbákò mọ̀jẹ̀ ọkọ mi ó ṣe dédé àgbákò àwọn tẹ́lẹ̀ wá kàn ọlọ́run bomi ìtura sọ́kàn wọn. káwọn ọlọ́pàá wọn bá clear àwọn mọ́tò yẹn ká máa lọ díẹ̀ díẹ̀. tí ò lè tán lélẹ́yìí kí ọlọ́run kó ṣàánú wa á fi mọ́tò náà hàn wọ́n láìpẹ́ á fi mọ́tò náà hàn wọ́n. tẹ́ bá lè lọ èmi ò lè lọ ẹ̀bọ̀ ẹ má sọ ẹ̀jẹ̀ sá ẹ má jẹ̀kẹ́jẹ̀ hàn mi ì lè lọ.